òtítọ́ dára níbi gbogbo, òtítọ́ dára nílé ayé wa, ẹ jẹ́ aṣọ òtítọ́ òjà. Bírọ̀ bá lọ fógún ọdún, bírọ̀ bá lọ òtítọ́ bá, ìyàn ogún ọdún á máa gbóná. Òtítọ́, 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 òtítọ́ dára. Òtítọ́ dára, ó ń gbé ní lékè. Ẹni tó ń parọ́ àti ẹni tó ń parọ́ fún, ó dọjọ́ kan òtítọ́ á bá. Ẹni méjì kò lè pàdánù irọ́ o, òtítọ́ á bá. Bírọ̀ bá lọ fógún ọdún, bírọ̀ bá lọ òtítọ́ á bá. Nítorí ìyà ogún ọdún á máa gbóná. Òtítọ́. Iwájú bẹ́ẹ̀ ni. Máa gbé ẹ̀ sọ ara. Wọlé iwájú náà náà máa lọ. Pẹ̀lẹ́ wọn ló ń bọ̀. Ìbá. Orin ẹ ti pọ̀ jù. Ó pọ̀ ó pọ̀. Ká bá fàájì lọ ni. Kẹ bá fàájì lọ. Ìyẹn ẹ ṣe làákàyè pé fàájì kan lọ́rọ̀ yín kan. Ẹ rò làákàyè pé bóyá kẹ wò pé kẹ wáṣẹ́ gidi kan kẹ máa ṣe. Ẹ rò pé iṣẹ́ rẹ níṣẹ́ tẹ̀ ń ṣe. Bídìí bá bàjẹ́ tán tó ní ìdílé ó máa dà, olórin ti kọrin ẹ̀. Bídìí bá bàjẹ́ tó ní ìdílé ó ń dà fà. Àánú mi ṣe yín fèmí sọlọ́run. Ẹ mọ̀ pé tí mi ti kún gbòòrò. Ládùúgbò yìí nìkan gbogbo àwọn ọkùnrin tó wà ń bẹ èyí tí ò tí ì lọ lára yín bóyá ó ṣẹ̀dá àdúgbò yìí láàárọ̀ yìí. ẹ jọ ṣé tí wọ́n fi ṣe yín ni oríṣiríṣi ọkùnrin náà lè ń gbé kiri rádàdó òsì lẹ̀ ń bá kiri. ṣé táwọn òbí wa bá wà láyé rádàdó òsì tẹ́ máa ṣe kiri náà lélẹ̀ àbí ńgbà tí wọ́n wá sí wọn ní àlè bára wa sòótọ́ ọ̀rọ̀ ni àbọ̀n fi ṣe yín ni. ẹ̀gbọ́n mi so ẹ̀yin sọ̀rọ̀ jáde lẹ́nu ọ̀rọ̀ wà ní ẹnu tí yẹn tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yin ní ọ̀rọ̀ lẹ́nu láti máa sọ fún èmi. Ṣé rántí pé lálásìkò tí mo ṣe lánàá àjọ jẹ́ ni? Ṣé rántí pé polo tó wà lọ́rùn yín èmi ni mo rà fún yín? Òó tẹ́mi ò bá máa jáde kémi máa kó ọkùnrin bó lẹ ti expect pé màá rówó tí mo máa ná fún yín ẹ ti gbà pé owó lé èmi ni mò ń sọ. Má ṣe lálásìkò olóṣì kankan fún bímọ má dẹ̀ raṣọ wèrè kankan fún bímọ mi ò bá ṣe òṣì. Ṣé àlọ́jà máa survive? Ẹ máa survive. Ẹ lè gbọ́ mo bá yín sọ́jọ́ ìyá yín síwájú. Ẹ máa lọ ilé làkòtí jókòó dédì tẹ ẹ bá ṣèrànù yín tán ẹ padà wá bá mi bí ṣe lẹ́fẹ̀ẹ́ gbó tọrọ. ó kò ní àti. Bá park tó bá ti bí mọ̀rí bàbá ẹ̀ àti màmá ẹ̀ dà má bọ̀lẹ̀. Àmọ́ ọ̀tọ̀ kún bọ̀ kó possible máa ṣe bí wọ́n lọ sọ pé ògbé mi jáde náà. Bọ́lá ẹ̀ bá tó. Ṣé màá wá padà sílé bí mo ṣe drive yìí? Mi ìdẹ́ máa ṣọ mí kúrò nílé o. This one. Tó kún bọ̀ bá máa ṣe òun máa bọ̀. Kìlọ̀ tó ní ọ.
ló ṣe kí ló dé nígbà ẹ gbà mí. Kí ni ẹ? Ó dàbí tí Ẹ gbà mí. mo fẹ́ kó tètè wá sílé mi. Mo ti mí ìsẹ̀. Má lè ṣe báyìí náà, ọmọ fún mi nǹkan tí mo ṣe ní ẹ̀mí mo bísí gan. Má bínú náà. Ẹ ká gbé sáré bò láti fi ṣe. Sorry. Àmọ́ mí ìsẹ̀ ni mo lè fẹ́ kó máa bọ̀ nílé. Mo ń ṣe ìbò rẹ̀. Tẹ́lẹ̀ ọ̀gbẹ́ ló ń jalè àgbẹ̀kọ̀lé gbàǹdì ti báyìí kó lè máa wo ìgbà tó lè kọ́ ẹ̀ nà sọ fún mi bóyá ọkọ̀ ẹ̀ bíze lè ṣe é. Ẹ̀bùn yín náà ṣùgbọ́n náà láti lọ láti tẹ̀lé náà. Ọlọ́run jọ accident. I know you're a very careful person. Lórí méjèèjì mo ní. Mama, I'm missing you and I want you to come home. Ọlọ́run ṣe. Ẹ̀yìn tó wá bí sùn wá kọ́ sọ fún kó ní ìṣòro different. Ìyẹn ò ní ká ẹ lára bí ṣe lóyún ló ṣe dáa tó bá tún wá díjọ́ mi another 10 ni màá tún ṣe fún ẹ. Ó mọ̀ wá ṣe ẹ̀ ti para bí ṣe máa ṣe tí bá padà jẹ́ náà. Ó ti dé nìyẹn náà. Wàá máa parí yòókù lọ́la. Àná iṣẹ́ àti pọ̀ jù náà ọmọ máa dé bẹ̀rẹ̀ la. Kí n fẹ́ máa ṣe inú ilé ń sìn náà, kí n fẹ́ máa ṣe ilé. Kí ló fẹ́ máa ṣe bí ti báwo? Èmi yìí ń kọ́. Mi ò tó nǹkan tó máa ṣe mí. Ẹni sùúrù jókòó. O ti mọ̀ bí mo ti dókítà sọ rẹ̀. Kí ni dókítà sọ? Ọmọ pregnancy ní tó lose and miscarriage ó ti àwọn kan sí system tó yẹ pé wọ́n ní dangerous car continue to my sex since so I do for a while then do it again. For how long ni ẹ máa jẹ́? Àti the song sin at least tó máa sọ pé ó ti save then a ní máa ṣe àti máa ń fa àkọsílẹ̀ ká ṣe ni pé tó máa ní in 6 months time lè ká ṣe lè ká fúnra ní wọ́n yẹn. Bí ni now because of me and you. That's not possible now. A kò máa gba ọkọ àti ìyàwó nínú ilé. A máa ṣe àwọn nǹkan míì àkànní ṣe. Àwọn nǹkan míì wo ló fẹ́ dàbí yẹn? What are you talking about? Ó dẹ̀ ń sọ fún mi pé ìwọ lè ṣe yẹn. No, kì í ṣe kí bóyá tell me not wrong now but kò tó kan health head now. Besides talking to the feel happy saying kò máa wà okay health wise. Wo Tony, you're making this thing too difficult for me. No more because I'm go through so that it's for you now, it's for you. Safety needs to be like anything. I want you to be happy. Happiness in Congo, happiness without good health. Who are okay now? Oh, àwọn òfin ti fi máa ní mi lára púpọ̀ jù. Okay, we are ká máa lu rọ́bà náà. Kí ló? Rọ́bà. Ká lu rọ́bà. Ọkọ àti ìyàwó. A máa lu rọ́bà. You know, you would like rubber band. Ọmọ kí pẹlẹbẹ lábẹ́ àgọ́ yàyàdé nàgọ́dé àṣírí. Benson wọ́n ní iye kan lábàá kò ju mẹ́ta lọ lọ́tàwá méjì lélẹ̀ ṣùgbọ́n mi àwọn ọmọ mi ni wọ́n pè mí tó ń fẹjọ́ ẹ̀sùn mi bọ́dẹ̀ mi sọ̀rọ̀ yẹn mo rí pé ọ̀rọ̀ yẹn ká wọn lára gan seriously wọ́n dàbí pé mi lè bá ẹ sọ̀rọ̀ kò gbọ́ lọ́ ṣe pé tó sọ fún mi Benson Yorùbá bọ̀ wọ́n ní àìlárẹ̀ mọ̀ rí àgbàlagbà àdẹ̀wá ní títorí wípé a lówó lọ́wọ́ tá máa fi ra canvas fọ́mọ ànífẹ́yàwó
possible àti dàgbà o èmi ò bá ní kó wá wọ̀rọ̀ kan kó fi ṣàdá kò gbọ́ nǹkan tí wọ́n sọ fún ẹ. ṣé kò ń ṣe lórí ọ̀rọ̀ fẹ́yàwó mi fẹ́yàwó o ṣòro jẹ́ kí n sọ ọ̀pọ̀ fún ẹ sórí a ti dàgbà ju káwọn parents wa máa rò pé àwọn lè kàn pa fún wa pé dandan a gbọ́dọ̀ fẹ́yàwó kan àwọn kan náà máa bá mi gbénu lé náà lẹ́nu tí mo tó tọ́ yàtọ̀ sí nǹkan tí ó tọ́ ìwọ wo wọ́n mi kọ́ ṣàdédé gbé ọmọ rẹ wọn kan dé eré ẹni ló gbọ́dọ̀ fẹ́ ọbẹ̀ ń sin mo ní akíni rízi wọ́n ní kò sí torí pé ọmọ rẹ àwọn ni àwọn ọmọwé ẹ̀ ọmọ tó dáa ni ọmọ gidi ni mo ní mọ́ mi ẹ̀yin kọ́ lè fẹ́ bá mi gbénu lé kì í ṣe pé mo pàdé ọmọbìnrin ìta mo ní ìfẹ́ ìwú mi mo kọ́nu sí ẹ kò ṣàdédé mú wá fún mi tí màá láìkẹ́ nǹkan àbí tó ń fún ẹ bá láìkì ní nǹkan ọjà náà táwọn fẹ́ nìyẹn nǹkan táwọn fẹ́ nìyẹn èmi dẹ̀ ti mọ ọgbọ́n tí wọ́n ń dá ọgbọ́n tí wọ́n ń dá ní pé tí mo bá fi ọmọbìnrin yẹn sílé á lè máa mójútó gbogbo parties àbí nǹkan kan tó máa ti rí pé wọ́n lè máa rọ́rọ̀ gbèrè lọ́wọ́ ẹ̀ òun náà lè máa ṣe èké fún wọn mo wá ní mọ́mí kò lè work ẹ tó wá ọmọ tó ń sọ yìí ṣùgbọ́n pé ọmọ ìwọ̀n ara kò mọ̀rọ̀ sọ tó bá jókòó sáàrin wá sí tí ìṣẹ́jú mẹ́ta lọ́wọ́ àfi pé ìwọ fúnra sọ pé kò ń ṣe ìyàwó ọ̀rẹ́ rẹ̀ tá a bá ń sọ yé báyìí z ló máa sọ ọ̀rẹ́ máa ń yà ní ọlọ́run ó ti ẹ̀ ṣe kankan fún wọn lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tí mo wà lọ́dọ̀ àwọn ọmọ mi náà bá ní kó lọ sóúnjẹ àṣìyàwó mi mú oúnjẹ sí gbà bí ṣe wí fún ẹ wọn ṣàfẹ́ bu jáde tó ń lo style ṣé torí pé owó fíìmù lójú ògbàgbé pé ó gbé nǹkan sórí iná ni ló ṣe fi hàn sí ó ṣàṣọ fún kí nìyẹn èmi dẹ̀ ti mọ̀ ìwọ wá wò nígbà tí n bá fẹ́ sínú ilé tán tó ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n fẹ́ yẹ kí n tún máa lọ wò ta ni torí ẹni mi ṣe wọ́n ní òun lè fẹ́ mo lè sọ fún wọn ọ̀dẹ̀ gbọ́ ok wọ́n ṣáà ní fi tipátipá mú wá sínú yàrá mi mo wò èmi ò mọ̀ kí bó ṣe rí nìyẹn. bó ṣe rí nìyẹn. anyway but Benson ju gbogbo ẹ lọ sọ wọn pé tó bá jẹ́ pé ìwọ náà ti mú kan wálé tán ti rí tán ti mọ ọmọ ẹ pé ìyàwó ọmọ àwọn lélẹ̀ wọn ní máa disturb ẹ pé tó móbìnrin wá always. àdúrà tó yẹ káwọn máa fi sìn mí nìyẹn pé kọ́lọ̀ ń jẹ́ kí n yàn ọ́ rí kọ́lọ̀ ń fún mi níyàwó ti tèmi fẹ́ tọ́lọ́ máa ti fún mi níyàwó mi fẹ́ máa fi ìyàwó wọn náà ẹjọ́ ta ni òníwù kò níyàwó lé kò sí kọ́lọ̀ ń jẹ́ ká níyàwó gidi ni wọ́n fúnra ẹ̀ mọ́ tójú wa ń rí náà ṣé báwa rí pẹ̀lú wọn tán. àti ẹ̀ tún gbọ́dọ̀ kó sí gbólógbóló lọ́wọ́ táwa. ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. ọ̀rẹ́ wa kọ́ni wọ́n sọ̀rọ̀ kan olódìgbà tó ń bá tó lówó canvas kó n tó fẹ́ yàwó sílé má jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀. lágbàlá láìpẹ́ láì jìnnà èmi náà mú yàwó wá fún un gbàrọ̀ lọ. àbí nítorí bá àlọ́ lọ́wọ́ tó ká àlọ́ lóbìnrin. ọwọ́ tí ẹ kọ́ ebi wọn náà wà bẹ́ẹ̀ last week tọ́lẹ̀ wọn sọ kan. bẹ́ẹ̀ni. Tonia, is this you? It's me. Ọjọ́ kan pẹ̀lú báwo ni gbogbo ẹ̀? Adúpẹ́. Inú iná rẹ̀ ló wà. Inú ìní mo wà ìwọ ń kọ̀wé àti bì. Tonia, mo kúkú wà ń bí o, mo wà ń lu iye o tí mo rọra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kó lè di nǹkan ńlá. Báwo ni gbogbo ẹ̀? Adúpẹ́. For you, but will not wait forever. Yes, I am married.
òtítọ́ àbá iyọ̀ ogún ọdún á máa gbóná òtítọ́ 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 dára. Bí irọ́ bá lọ bó sáré tètè òtítọ́ àbá lọ́jọ́ kan ò mọ̀ yẹn òtítọ́ dára. This late. Let me go to marry now. Oh, my best Lola, please. Ṣé wọ́n pé mi ò lè sùn ṣá? Why? Mo rántí gbogbo ìgbà tí èmi àti ẹjọ́ lọ papọ̀. Mo rántí ìgbà tí à ń sá oṣù. Tóníà, mo rántí ìgbà tí mò ń pọ́n ẹ̀ káàkiri. Mo rántí ìgbà tó jẹ́ pé tí o bá ti fẹ́ lọ wẹ̀ láì ṣe pé bẹ́ẹ̀ mo wà ń bẹ̀ ó nílé wẹ̀. Mo rántí ìgbà tó jẹ́ pé tí o bá wẹ̀ tán èmi ni mo máa fi create gbogbo ara ẹ̀. Tóníà, ṣé o mọ̀ pé mo dúró fún odindi ọdún mẹ́ta ó tó di pé bẹ́ẹ̀ mo lè fọwọ́ ṣiṣẹ́. Mo rántí ìgbà tí mi àti ẹ̀ bá jọ ń kí ìsìlájọ́ ń ṣeré. Wo Benson, please. All that is in the past, okay? Èmi ti marry. Ìwọ náà ní láti wáyà tó máa fẹ́. Ó dẹ̀ níṣẹ́ tó dá lọ́wọ́ gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ bàbá ẹ̀. So, àti lóbìnrin tó máa fẹ́ yẹn ò ṣe problem. Bébí kí ló ní tó sọ̀rọ̀ báyìí? Ó ń sọ̀rọ̀ pípé ohun nǹkan tí wọ́n ń pè nífẹ̀ẹ́. Wọ́n má jẹ́ kí n tún. Sórí ìgbà tí mi ò rí ẹ, mo tiẹ̀ ti ń gẹ́ tó báyìí. Ọ̀ṣúrí láti ìgbà tí mo ti fi ojú mi kàn ní ìfẹ́ tó ti kú fún ara ẹ̀ ló tún jìjì padà. Bébí, mo nífẹ̀ẹ́ ó lè jọ. Wo Benson, ó jọ má bẹ́ẹ̀ sọ̀rọ̀ là. Please, ó dára. Hello? Hello, Tóníà? Hello? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Àbí bí ń ṣe bẹ́ẹ̀ kí ló ń ta ló bá sọ̀rọ̀ lórí fún ọ̀gá. Benson ni mo bá sọ̀rọ̀. Oh, okay. So kí ló sọ kó ṣẹlẹ̀? Wọ́n try láti explain fún mi wípé wọ́n ti gbé headquarter wọn wá sí ìlú wa níbí báyìí and mo máa like wá bá wọn handle interior decoration. Oh, that's a good one. So kí ló fi ọ̀gá ẹ̀? Wo o ṣáà mọ̀ pé ex mi ni so mi wà comfortable pẹ̀lú gbogbo arrangement yìí ẹ̀rù kàn ń bà mí ni. Right. Okay, yìí ń sọ̀rọ̀ báyìí náà ẹni tó fẹ́ help ẹ run kúrò sí ibi àwọn ọ̀fẹ́ ṣe náà náà wọ́n ibẹ̀. Ọ̀tún ní àwọn olùsọ láti jẹ́ kó oríṣẹ́ owó àṣẹ and everything. Wàá opportunity ọ̀sẹ̀ máa pọ̀ ẹ̀ pẹ̀lẹ́ you take it serious. Anyway, it was shower. Yeah. Mo ti sùn already. Call it. Yeah, mo bọ̀ ṣe shower náà. Okay dear. Ọjọ́ yìí náà. Battery fóònù méjèèjì flat ni ló fi kú àti wípé èèyàn tó wá fún interview yẹn wọ́n pọ̀ gan-an èmi wá ní second to the last person tí wọ́n dábọ̀. Jẹ́ kí n lọ prepare oúnjẹ. Excuse me.
yes. As a matter of fact, Benson promised the job is mine. Oh, not to be very careful. Why are you aware all the time? You're right. Excuse me, take this. Àwọn ètò ìjìnlẹ̀ ìkẹ́. Ẹ̀wọ̀n mo ń jáde ni mo ń. So tó yà mo ṣe fẹ́ ṣàlàyé fún yín nǹkan tẹ́ bàbá mi bí ẹlẹ́ fún bàbá yìí tó bá máa fi dé. But ibo ló wá dà gan-an? Èmi àti Benson lájọ ń jáde. A fẹ́ dáhùn sáìtì nǹkan ṣáà náà ọmọ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣá. In fact, ọ̀rọ̀ Benson yẹn kọ́ fẹ́ báyìí sí. Gbọ́nà, eré kí lajá ń bẹ́ kò ṣe gan-an. Ìfẹ́ wo ni ọmọ aráyé ní sí adìẹ bí ojú pé ká pàjẹ́ lọ. Look, the closeness between you and that guy called Benson is become something else. You have to stop it. You got to stop it. Mommy, báwo ni ṣe ń sọ̀rọ̀ báyìí? Ex mi ni Benson náà. And èèyàn tó dá ni. Besides, business ló dá àpọ̀ lọ́wọ́ yìí. Mommy, ẹ má sọ fún mi pé ẹ trust me. Torí ọkọ mi gan tó kún bọ̀, ó trust mi pẹ̀lú Benson. Trust? Sonia! Ṣé àti wọn máa pẹ̀lú ọmọdé at this age ni? Ó dàbí o ti understand ọ̀rọ̀ tó ń pè ní trust yìí. Look at it this way. Ìwọ àtọkùnrin ẹjọ́ ń jáde láti àárọ̀ ṣúlẹ̀ débi tí ọkọ di cook nínú ilé tó ń wá oúnjẹ sílẹ̀ díẹ̀ despite his tight schedule. Look at it. O la sọ sílẹ̀ tí o ti tàn lẹ̀. Àbí oúnjẹ kọ́ ló ní kí n máa wá sílẹ̀ dọ́kọ ẹ̀. Ara responsibilities tó yẹ kó máa ṣe àsìyàwó ilé òun ló ní kí n máa tẹ̀ ṣe. Tó iṣẹ́ ọmọ ni o, èmi ò mind. But then ìwọ náà bọ̀. Ṣé right? Ó ń bọ̀ báyìí. Àwọn làádẹ́ẹ̀dì èmi ò láìkì ìjáde ìwọlé àtìkọ́ àtọmọkùnrin. Báwo làwọn àgbàlagbà ìṣe máa ń ronú báyìí náà? Ǹjẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yóò ní máa tírígà èròkèrò lọ́kàn kọ́ mi báyìí? Ìgbà wo ni ẹ ń padà náà? Mi ò tí ì ṣetán àti padà. Báwo ni? Wọ́n tún ní wa kọ. Táwọn fẹ́ máa bá ń tẹ́kì àwọn ìdíyẹ. Mélòó ló kù ní àwọn àdìyẹ náà? Wọ́n ò ju márùn-ún lọ. Àti pé ṣé bá appointment mo wá kí pẹ̀lú doctor? Ṣé mo ti keep àwọn appointment náà tán ni? Sonia, àbí torí ọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ sọ́n sísìn lóye àti lé mi. Wọ́n mú mi lẹ́yìn o pé kẹ́kọ̀ọ́ káwọn ìdíyẹ ní màmá máa kú náà. Ọtún ẹ ti kọ́lẹ̀ la kún sọ fún ẹ ọ̀rẹ́ sùn lọ́wọ́ yìí ṣé bá yẹ là ń lọ fún. Ọkùnrin jẹ́ kó gbọ́.
ló dé tí tó ní àfẹ́fẹ́ wàhálà kan wàhálà nípa ìjọba lọ. Àwọn fún mi sí tó ní àti Benson. Àjọṣepọ̀ yìí kọjá bísíǹsì lásán. Torí pé ex-boyfriend díẹ̀ ní tẹ́lẹ̀. Lẹ́nu tí ṣàṣìṣe báyìí mo ṣe fún tó ní aláṣẹ láti ṣe business pẹ̀lú Benson. Mo ní ẹ̀ ń sin aago 9 lórí orí ti padà wálé. Láìpẹ́ láì jìnnà tó gbọ́rọ̀ yìí láń lójú dùn. Ọmọkùnrin yìí máa ní sùúrù tó. Àbí irú ìyàwó wo ni tó ní àfẹ́sọ̀rọ̀ ẹ̀dá báyìí? Kí ló fẹ́ fi dìfẹ́ǹdà rẹ̀ pé kò sí nǹkan kan láàrin òun àti Benson pẹ̀lú bí ó ṣe ń pẹ́ délé? Bàbá mi ṣọdé láyọ̀ àti àlàáfíà tó bá fi dé ilé mi máa rí pé mo stop ẹ láti máa ṣe business pẹ̀lú èyí òpó mi tó ń kóra ẹ̀ ní Benson rẹ̀ àfi tó bá fẹ́ kí n ṣépè fóun. Fógún ọdún òtítọ́ bá iyán ogún ọdún á máa gbóná. From the test result, ìyàwó negative ní say pregnancy test. So, but until a machine say we will carry out water test so that we know exactly what is wrong. Yeah. So that I'm getting my man. Okay. Big man, let's be sure. Hello? Benson, Jembe sọ̀rọ̀ later. Mo business, please. Yeah. So, ẹ̀yin lè máa lọ, ẹ̀yin àgbé máa dàm lọ lọ. Èsì wà náà. Máa ẹ ṣe lọ. Fire them. HIV. Níbo ni mo ti kó? Yẹn kúrin ni. Àbí madam contractor. Lọ́sàn kan òkàn dédé di interior decorator. Èyí wà á decorate lọ́sàn. Òun lè máa decorate. Òun. Báwo ṣe ń ṣẹlẹ̀ sí ẹ? Tókunbọ̀, it means you don't trust me. Trust, Tonia. Èmi trust ẹ. O ti pẹ́, o ti betray opportunity ẹ. Láàrin mi àti ẹ. Pàtó ti kúrò lábẹ́ òjijì ìfẹ́ mi níbi tí mo pé anything can happen and this is just one of it. Hey, expect less now. Me expect less in the end.
mo gbọ́. jọkọ wọn máa bínú ọ̀rọ̀ tó wà lẹ̀ sùúrù máa ló gbà ṣùgbọ́n jẹ́ kí n tan ìmọ́lẹ̀ díẹ̀ sí issues tó wà lẹ́yìn. à ń rí gbọ́ pé kì í ṣe nípa ìbálòpọ̀ láàárín ọkùnrin àti obìnrin nìkan nìyẹn ṣe lè contract HIV oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́sùn ẹ má lọ síbẹ̀ rárá ẹ wo I'm enlightened too I'm read mo lọ sí school dáadáa padà ń rí everybody ọmọ ekele tó ṣe bíláàmù ó mọ pa ẹ̀ dáadáa èso ẹ má fi nìyẹn rárá mọ́ mọ́ jẹ tí wọ́n fẹ́ gbèjà ọmọ yín ẹgbèjà ẹ̀ normally kẹ́ sọ̀tọ̀ not kẹ́ máa defend anyhow ohun tí ò dá ló lè ti ṣẹlẹ̀ nìyẹn abẹ́ ẹ̀ mọ̀ tún kó tó ṣẹlẹ̀ sọmọ yá ẹ̀ mọ̀ ẹ̀ ó yẹ pé ẹ̀ tí ẹ̀ understand kó ṣẹlẹ̀ sí HIV mà ní HIV lọ́ọ̀ tó bá pẹ́lẹ́ sí àwọn àfi blown omi ní AIDS nìyẹn lẹ́yìn yẹn wá kú. yóò ní jẹ́ lọ́wọ́ kú ní ọwọ́ tọ̀mọ́lẹ̀ sí àwọ̀kọ́. báwo ni kí kúkú kan tí kò ṣe yíyẹ. Mọ́mí lọ́kùn mọ́ máa ń jáde lọ rí. ẹ ò dẹ tẹ̀lé àbí kí n bẹ́ẹ̀ dá dúró. Lórí ọ̀rọ̀ bílẹ̀. Ó trust ẹ. Ó trust ẹ. Ẹ́ asọ̀sọ̀sọ̀sọ̀sọ̀ lẹ́nu wá nù. Àwọn ṣe ń pè. Hello? Ta ló ń sọ̀rọ̀? Then what? Kò dẹ̀ ní dáa fún ẹ fún ọkọ̀ tó dá yẹn. Bẹ́ẹ̀ sì làbí kí ló pera ẹ? Ṣé orí tó bá ra gbá fún ẹ? Kò nílò àwọn fún ẹ fún nǹkan tó ń sọ yẹn. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá gbọ́ má tún pè nọ́mbà ìmọ̀ láyé ẹ̀ kò jẹ́ lẹ́nu kúrò lórí fóònù mi. Dúró kí ni pọ́blẹ́mù ìwọ ọmọ iná? Kì í ṣe ọmọkùnrin epo ẹ̀dá tó já gbogbo ilé sílẹ̀ òun kọ́ ló pẹ̀ tó tún ní kí bàbá sọ̀rọ̀ yẹn náà. Àbí òun kọ́ ló tún ní kí bàbá sọ̀rọ̀ yẹn. Idiot gbáà nìyẹn. Ó ò lè jọ mí rárá. Òtítọ́, 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 òtítọ́ dára. Bí irọ́ bá lọ, bó sáré tètè, òtítọ́ á bá lọ́jọ́ kan ò mọ̀ yẹn. Òtítọ́ dára níbi gbogbo, òtítọ́ dára nílé ayé wa. Òtítọ́ ọjà bí irọ́ bá lọ fógún ọdún bí irọ́ bá lọ òtítọ́. Mọ́mí tó kó bọ̀ máa wálé látàná mi ò rọ́kọ́ mi látàná kò dé pé irú mi báyìí. Tonia, gbọ́nà ìgbà wo ló máa lọ síbi tó ń fa ẹ̀sìn fún kásẹ̀lẹ̀? Kí ni mo gbọ́ tẹ̀sán sẹ́? Ẹni ìgbà wo ni mo fẹ́ lọ sí ibi tí wọ́n rí fáàmì sí fún counseling? Counseling! Mo bá ń sọ̀rọ̀ ọkọ mi, ẹ̀ ń bá mi sọ̀rọ̀ counseling. Ẹ wo tí kú bá máa dé kó yá dé o. Ọlọ́run wà ní jẹ́ kí èmi rògbò kó ìsọkúsọ wo ìwọ ọmọ ìsọ lẹ́nu. Àní tí bá máa kú kí n kú dànù. I want my husband. All I want now is my husband. I'm nothing without him. I'm gonna go to the party. Sonia. Calm down. Ẹkún kan ló kàn ọ́. Ṣorí tọ́rọ̀ bá ti délẹ̀ báyìí. Èrò ló gbà ọ́. Ọ̀rọ̀ tó wà lẹ̀ èrò ló gbà. So mo fẹ́ kó ojú ẹ̀ má sọ pé ojú. You will survive it. You will survive this. Wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìrírí ayé lásán ni ṣó dẹ̀ ní ìrírí ayé tó ń wò yẹn bí kànnàkànnà ni ó lè fi kànnàkànnà ṣùgbọ́n kò lágbára àti fi kànnàkànnà pa. ọgbọ́n mo fi ń kọ́ ẹ ní.
fẹ́ kó calm down ṣùgbọ́n ọkùnrin máa wálé. Awálé. Really calm down. Nọ́mbà ò lọ. Nọ́mbà ò lọ. Ṣé rí táìmì yìí gangan níyàwó yìí ní ìdí kọ́ńpì yìí? Ṣé gbọ́? Ṣé bẹ́ẹ̀ kàwé náà? Kì í ṣe pé HIV tẹ́wọ̀ yìí kì í ṣe nǹkan tó kàn máa ń ràn yàn bẹ́ẹ̀ yẹn kò ṣe ń gbanú afẹ́fẹ́ bò. Ṣé gbọ́ mi àwọn àti kàwé àwọn nítorí ló máa ń rò pé bóyá báyìí of course we do bound to land everybody knows that very well. Àbí tó bá jẹ́ pé ẹ̀yin lẹ wà nínú position tí ìyàwó yín wáyé tó ń wá yẹra kí lè máa fi. ọwọ́ dọ́kítọ̀ ó yé mi náà but ọmọ easy ni. Àwọn pé kò easy lóòótọ́ ṣùgbọ́n. fẹ́ kí I understand ṣe rí HIV stigmatization ó lè ju the full blown AIDS náà sọ̀rọ̀ gbà yẹn lọ torí wọ́n ṣe máa ń feel ẹ̀wọ̀n ẹgẹ́dùn kan tí wọ́n sọ yìí wọ́n ṣe máa feel wọ́n máa feel rejected so tẹ́ ẹ bá máa súnmọ́ kẹ́ máa fọ̀rọ̀ ṣe gbogbo ẹ̀ kẹ́ máa pàmpá ẹ̀ at least kẹ́ ẹ kó tó tẹ̀ lórí kẹ́ máa mọ̀ tó lọ́dọ̀ àwọn experts tó mọ̀ ń pa kí wọ́n lè máa caution yín prescribe drugs tẹ́ ẹ máa lò dáadáa tó fi ní sí problem ó ti di ẹjọ́ máa fẹ́ rí àyípadà yẹn please. Ìyẹn one then the major one ni wípé ìyàwó yín ni wọ́n òun lè ti ní wọn bẹ́ẹ̀ rà èdè jọ máa ń wá ṣe wọn papọ̀ every time ìgbà tó ń ti wá positive bẹ́ẹ̀ mo rò wípé ó yẹ kéèyàn gangan kákárí àwọn test yẹn fún ẹ wọ́n ṣe gbọ́ mi ò sọ pé ẹni àbí ẹni but to play safe it's better we do the test for you too. Ibẹ̀ gangan lọ́rọ̀ wà lórí ẹ̀. Ibẹ̀ gangan lọ́rọ̀ wà lórí ẹ̀. Bẹ́ẹ̀. Ẹ gbogbo wa. Ó jàre. Àwọn madam náà lè dùn mí. Wọ́n ga díẹ̀ báyìí wọ́n láwọn Mr. Benson. Benson. Bẹ́ẹ̀ni. Ẹni kò wọlé. Kọ́ wọlé wa. Ok. Nínú ilé. Oúnjẹ tún béèrè lọ. Ìyẹn dá ma. Ìwọ ọmọkùnrin ṣó ní bóyá ọ̀gbìn dára. Ìyọ̀ lẹ́pẹ́rẹ́ ní ẹ o. Ó láyà gan. Àyà kú ẹ gidi gan. O ní God.
gbogbo ohun tó kó ran ọmọ mi ó tún wá ní àyàláyà ó kó ẹsẹ̀ méjèèjì lé ẹsẹ̀ ó wá ń bọ̀ nínú ilé ọkọ ẹ̀ tó dẹ̀bọ̀ pé married woman ni irú ọmọ yóò máa láyà o. Sherry, try to understand. Kí ni kí ni understand? Kí ni kí ni understand? Kí ni kí ni understand? Mr. Benson, kí ló wá ṣe? Ìṣòrí, Sherry, èmi àti àwọn yóò ní nǹkan kan papọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ wo, ó bá dùn mọ́ mi lójú tó bá yẹ pé mo orú ìyàwó tẹ fẹ́ sílé mi. Sherry ní ọjọ́ kan. Hold it there. Kí ni nǹkan tó dé gan-an? Kí ni nǹkan tó fẹ́ lọ́wọ́ mi? Just tell me. Ṣé o ti gbàgbé pé mo ti marry ni? O lè pè mí láàrin òru for crying out loud. Tí kì í bá ṣe wípé ọkọ mi trust me. Tí mo bẹ̀rẹ̀ sí parọ́ pé torí contract kan ni o, ìgbà kan, àwo kan, àti igbó nífẹ̀ẹ́ mi. Kí ni tí wọ́n gbogbo lè nà? Tóní àní sùúrù náà. Ọ̀rọ̀ fẹ́ là ń sọ̀rọ̀ nípa èyí. Wò ó jẹ́ kí n sọ kọ̀kọ̀ fún ẹ. Láti ìgbà tí mi ti fi ojú mi rí ẹ mọ́, kò sí obìnrin kankan tó wà níwájú mi tí mo nífẹ̀ẹ́ sí. Wọn ò kí ń wù mí ni ìwọ nìkan nífẹ̀ẹ́ wà ní àyà mi. Maybe I love you so much. Stop it! Kí ló ṣe é náà? Bá ṣe gé ẹ lọ́wọ́ ló ń bọ̀ ọ̀ka. Look, gbogbo yẹn ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ kọjá. Òun àtijọ́ ni, it is in the past. I can never leave my husband for you. Mi ò lè fi ọkọ mi sílẹ̀ fún ẹnì kankan àti wọ́n náà. Kò lè ṣẹlẹ̀ mọ́ láíláí. Ṣorí ìfẹ́ tí mo bá ní sí ẹ ń sìn, ìfẹ́ àárín ọ̀rẹ́ sí ọ̀rẹ́ lásán ni. Kò sí nǹkan tó lè jáde láti bẹ̀. Okay? And please, má tún ever pè mí mọ́. Má fi kọ́ ọ̀sẹ̀ jalè mi rú náà. Kí ló dé kí ló fẹ́ dà lọ́ mi? Excuse me. Tonya, jọ̀ọ́ ṣé mo lè bẹ̀ sọ àwọn kankan. Please, come and sit down. Please. Tí ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ, for the sake of the past, tí ẹ wá jọ̀wọ́, please. Ṣùgbọ́n inú mi dùn púpọ̀. Inú mi dùn gan fún gbogbo nǹkan tí o ṣàlàyé fún mi. Ṣùgbọ́n irú obìnrin bíi títí ẹ̀ ṣọ̀wọ́n. Pàápàá jùlọ obìnrin tó máa wà níbi tí ọpẹ́ ò sí tó dẹ̀ máa sọ nǹkan tó sọ. Mo kí ẹ obìnrin ni. Lóòótọ́. Bẹ́ẹ̀ àmọ́ mo fẹ́ kó ṣe kankan fún mi. Ó ṣe. Sórí gbogbo àwọn ẹbí mi ojoojúmọ́ ló fi ń kọ́ mi kí ló mú yàwó wálé. Lọ mú yàwó wá lórí tí wọ́n kọ́ fún mi. Àwọn gbogbo obìnrin tí mò ń bá pàdé ń sìn kò sí ètò tẹ̀mí lọ́rùn. Àwọn parents mi ti ẹ̀ bá débi pé wọ́n tiẹ̀ ti ń ṣe pé káwọn máa fọmọ dọ́rẹ̀ ló bá sọ fún mi pé dandan ọmọ orí àwọn kan wà táwọn fẹ́ yẹ kí n fi tipátipá. Wọ́n ní tí mi sọ̀rọ̀ fẹ́ fún tí mi ò nífẹ̀ẹ́ sí tí mi mọ bó ṣe rí ẹ ṣe máa ní kí n fẹ́ wọ́n ní báwọn ṣe fẹ́ nìyẹn o mi ò dẹ̀ gbọ́dọ̀ kọ̀ sáwọn lẹ́nu mi ò ní choice mo ní kàn wá. Má jẹ́ ń tún ẹ nígbà tí wọ́n bí yẹn máa dé kò tí ń ṣe tí mo lè fẹ́ rárá. Ó ń ṣe ẹni tí mo ti rí mo fẹ́ jáde pẹ̀lú mi kò ní wà òmùra mu òmùrọ̀ sọ. Wọ́n rò pé nígbà tí n bá lọ fẹ́ rọ ọmọbìnrin sílé nǹkan tí máa wà títí dọjọ́ alẹ́ mo gbọ́dọ̀ ronú pa ẹ̀. Ìdí rí tí mo fi wò pé bóyá tí wọ́n bá lè ṣe kọ̀ọ̀kan fún mi gbogbo ìgbà tí n bá ti ń lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi tàbí bóyá wọ́n ń bọ̀ wá bá mi tó bá ti ń rí mi àti ẹ̀ papọ̀ wọ́n ti ẹni máa wò pé ibóbìnrin láàrin pẹ̀lú ẹ̀yìn tálẹ́nì mania ẹni tí mo fẹ́ fẹ́ ni tí wọ́n bá dẹ̀ ti ń rí bẹ́ẹ̀ èyí tí wọ́n mú bọ̀ tó ní pé kí wọ́n á fẹ́ wọ́n á lè ní pé kí yẹn dúró sí tó ti ń bọ̀
gbọ́ tó ní fúngbà díẹ̀ ni fúngbà tí èmi fúnra mi máa fi rí ẹni tó wù mí láti inú ọkàn mi wá tó jẹ́ òbí mi gidi tí màá lè fẹ́ tí màá ti rí yẹn tí mo ṣiṣẹ́ yẹn màá yọ̀ǹda bọ̀ and mo dẹ̀ fi ń bẹ lójú pé nǹkan tí mo sọ fún ẹ mo ṣe dúró lórí ẹ kò sí nǹkan tó máa mú mi tí màá tó fi sọ fún ẹ pé ó jẹ́ kí mi àti ẹni máa sọ̀rọ̀ fẹ́ mi. ṣó lè rò wípé ilé yóò ní fa ìpalára fún mi tàbí fún marriage. ẹgbẹ́ mi ṣe ọ̀rọ̀ mi rò pé ó lè mú ìpalára kó máa fún ọ torí pé mi tí ẹni fẹ́ ṣe nǹkan tó máa pa ìlara ní ọgbẹ́ promise. ọ̀gá ọ̀ jẹ́ kí mo bá mi fẹsẹ̀ sí ọ. My God. You're making me believe you pay me more.
wájú náà náà máa lọ. Pẹ̀lẹ́ wọn ló ń bọ̀. Ìrà. Ó pọ̀, pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ báwo? Ó wẹ̀ kúrò ní láàárọ̀ ẹ̀. Alákàrọ̀ tí mo ti wà náà, ọmọ yẹn wà sí mo ti lò náà yẹn kó tó gbé mi. Ó fúgbìn ilé ìyàtọ̀ àná mọ́tò yẹ́sì tó jiná. Yẹ́sì tó Ìgbà bó bá tà ní sáré lọ ṣáwá. Fígbà tá a lè máa fi dákọ́ sí akọ́máṣe ní dirty and sweet. Lẹ́yìn yẹn, aṣọ wa ṣe clean and sweet. Oh shit. Eh? Oh yeah. Oh yeah. Oh like you ring to it. Oh yeah. Oh yeah. Oh yeah. Kí ló ṣẹlẹ̀ mo expect kọ́ lọ lánàá mi bẹ̀rẹ̀. Oh, mo busy ní jàre. Well, no wá bínú. Ẹni ṣe ilé ẹni tó. Hello? Doctor. Anything? Yeah. Hey. Okay, that's it. Debbie. This room, I'm going to be beginning already. Kí ló ṣe ọ̀rọ̀ náà? Ṣọlá ìsọ̀ ọ̀kọ́ lára. Ṣọlá ìsọ̀ ọ̀kọ́ lára, mo ń bèèrè lọ́rẹ̀ ìjà ni wo ni ìdíbáwò. Ṣé bí orí fífọ́ àdìdì inú rẹ̀ rọ̀? Kí ló ń sọ yìí? Mo ń bèèrè pé aláṣọ ọ̀kọ́ lára, ó sọ pé ṣé orí fífọ́ wá jẹ́ ìkọ́ máa bèèrè lọ́rẹ̀ ni? Kí ló ṣe é? Kí ló wúwà lára ẹ̀? Mo lóògùn mi. Òun lóògùn ẹ̀. Ògùn kí ni? Àbí HIV positive. Má bọ̀ kí n bọ́ sí níjà. Ènìyàn sọ̀jú ẹ̀kún. Ayé mi ti bàjẹ́ o. Òótọ́ ọ̀rọ̀ máa ń kó. Ṣé bí mo máa sọ fún ẹ báyìí? Bí gbogbo nǹkan tó ń ṣe kò sérè kankan bẹ̀. Ṣé bẹ́ẹ̀ mi náà ń ṣiṣẹ́ ni? Èyí máa ń tiraka ni ìwà tiraka tó bá dọjọ́ kan ọ̀nà àlà irọ́ ni titi ẹ ọkùnrin kan lẹ́nu ìmí ìlọ́la ìmí ìlọ́túnla àfi fíkì faka foko faka fáyì fáyì ìwọ nìkan kò tán ẹni tá a bá ti bá sọ̀rọ̀ tó bá ti wà nù kí ó ṣetán àti parun ni ìwọ òní kò parun ó lọ sóko parun báyìí ó lọ́n ro fúnra rẹ̀ ni òun ro sọ́dọ̀ ara ẹ̀ ó wá délẹ̀ tán wá sunkún ẹlẹ́yà. ìjọ kí lẹkùn ìfẹ́ sọ ẹ̀dà èyí lọ́jọ́ ẹkùn ẹ̀ bó sún láti nílẹ̀ ọ̀la kò change nǹkan tó wà nílẹ̀ wo ní tẹ́mi máa sọ fún you better start living positively with it kò jù bẹ́ẹ̀ lọ o ti kó nìyẹn the best ni kò live positively with it àwa ṣe tán wá yọ ọrùn orí dànù ó ṣe máa yọ dànù ṣebí ẹjọ́ lùgbà ní ẹyẹ ilé òǹbó nílé jẹ kó bó nílé kó wá dọjọ́ kókó yẹrí. oge ṣe náà fẹ́ bó ṣe wọ́n ṣe ń dé sí olórí wọ́n máa jẹ́ sọ́wọ́ ọ̀rọ̀ bíi dé nǹkan bẹ̀rẹ̀ sí ẹjọ́ lùgbà ní olùwà jásùn kó sọ́ọ̀nù. Wọ́n ti kó bá mi. Kò lè ṣe é ní nǹkan kan. Gbé gbà mí. Ọmọ bá ṣẹlẹ̀ láti páàkì sí gbogbo ọ̀lẹ́ mọ́tò. Èdè wọlé máa wọ́n ló sọ fún mi kó mi ní jáde lẹ́nu. Tí bá páàkì tó bá ti bí pọ̀lípọ̀lí bàbá ẹ̀ àti màmá ẹ̀ dà má bọ̀lẹ̀. Àná ọ̀tún kún bọ̀ kó possible máa ṣe bí wọ́n ló sọ fún gbé mi jáde náà. Bọ́lá mọ́tò. Sori, mi ò mọ mo ṣe máa sọ fún ẹ. Mi ò mọ mo ṣe máa sọ fún ẹ. Òun ni mo ṣe ń sọ̀rọ̀ nípa kọ́ńdọ̀mù nípa ìyàbò all the time. You know, so that I will not infect you. Wọ́n ti bá yín mi jẹ́. Tonya, please. Tonya. Ìkànnì ọmọ yín mi jẹ́ lẹ́yìn. I need to put in this now.
both of us, we can still be normal people. Then they say we can have a chemo. You know affected in any way. That is very possible. We're in this together, please. I'm so sorry. Ìjọwọ́ làwọn obìnrin fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀yin ọkùnrin gan-an. Bí rọ́bà lọ fógún ọdún, òtítọ́ àbá. Iyọ̀ ogún ọdún á máa gbóná. Òtítọ́, 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 òtítọ́ dára. Bí rọ́bà lọ, bó sáré tètè. Òtítọ́ àbá lọ́jọ́ kan ò mọ̀ yẹn. Òtítọ́ dára níbi gbogbo. Òtítọ́ dára nílé ayé wa. Ẹ jẹ́ aṣọ òtítọ́ jàre. Bí rọ́bà lọ fógún ọdún. Bí rọ́bà lọ òtítọ́ àbá. Iyọ̀ ogún ọdún á máa gbóná. Òtítọ́, 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 òtítọ́ dára. Òtítọ́ dára, ó ń gbé ní lékè. Ẹni tó ń parọ́ àti ẹni tó ń parọ́ fún. Ó dọjọ́ kan, òtítọ́ á bá. Ẹni méjì kò lè pàdánù irọ́ o. Òtítọ́ á bá. Bí rọ́bà lọ fógún ọdún. Bí rọ́bà lọ òtítọ́ àbá. Nítorí ìyà ogún ọdún á máa gbóná. Òtítọ́, 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 òtítọ́ dára. Ó dára. Bí rọ́bà lọ fógún ọdún. Òtítọ́ àbá. Iyọ̀ ogún ọdún á máa gbóná. Òtítọ́, 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 òtítọ́ dára. Bí rọ́bà lọ, bó sáré tètè. Òtítọ́ àbá lọ́jọ́ kan ò mọ̀ yẹn. Òtítọ́ dára níbi gbogbo. Òtítọ́ dára nílé ayé wa.